lónìí onílòní jẹ́ ọjọ́ ìbẹ̀lọ́wọ̀ ẹ̀. ẹ wo onílòní jẹ́ ẹ̀dákun ẹ̀kẹ́ sí gbogbo àwọn tó wà lé ẹ̀kẹ́ sí wọn ẹ ní ètò yẹn ṣe kí ni ètò yẹn tó ti gorí atẹ́gùn ẹ wo sẹ́rí lónìí ó máa ní agbára ó gbó ẹyin tẹ́ ní nàlá ẹ rí i pé nàtú lónìí ẹ wo bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ẹ Jagunlabi ẹkùn ọkọ̀ òkè ó ti wà ní agbára pẹ̀lú wa lọ́jọ́ ti tòní ẹ wo ẹ sọ fún gbogbo àwọn èèyàn ẹ ní kọ́tàn TV wọn gbogbo ẹ tẹ́ wà lórí Nígbàtí gbogbo ẹ tẹ́ wà lórí Facebook ẹ tẹ́ wà lórí YouTube ẹ orí ti Instagram ẹ wo ẹ sọ fún gbogbo èèyàn láìfù láńṣe lọ́wọ́lọ́wọ́ ẹ bàbá bá sọ̀rọ̀ live and direct ẹ béèrè irú ẹ̀sán tó bá ń ṣe ìwọ sọ orí bí tẹ́ máa pè sí 09020171919 mo lè máa sọ fún yín ìbẹ̀rẹ̀ lẹ́tí lè order fún gbogbo product tẹ́ bá fẹ́ mo máa sọ fún yín kò sí irú nǹkan tó fẹ́ ìwọ mọ̀ pé ẹ ló mo nídìí ògo ìwọ kàn ti lọ sórí WhatsApp ìwọ kàn ti send message pé ẹ dákun mo fẹ́ làwọn fi o mo fẹ́ product báyìí àbí kí wọ́n sọ nǹkan tó ń ṣe ọ́ tó bá sọ nǹkan tó ń ṣe ọ́ dókítà ni Dr. Kehinde Abiodun ọmọ bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ọ̀gá dókítà lèmi náà dókítà èmi ò kẹ́sẹ̀ dókítà lábẹ́rẹ́ èmi mọ̀ tó bá ti lè sọ ẹ dákun ìkíní ẹ̀yìn mọ̀ máa ń ro mí mo ti mọ̀ nǹkan tó ṣe ọ́ jẹ̀díjẹ̀dí akọ jẹ̀díjẹ̀dí ni lónìí orílẹ̀-èdè jẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa ti wà àfẹ́yẹ́ kí ètò òní àfẹ́yẹ́ kó dùn rárá ẹ ká gbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ká gbé wọn wọlé kí. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ Suwalok Pharmaceutical Nigeria Limited tó wà ní number 1 Ewu Olóyè Street Ìtasọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì eré ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó yẹ mọ́dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan non alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀. bàbá wa ti wà ní lọ́jọ́ tòní ní agbára sọ́tẹ́ ẹni ọmọọba Kẹ́hìndé dákun jọ afẹ́ ní bàbá wọn Suleiman Ẹgbẹ̀jí afẹ́ bá wọn sọ̀rọ̀ ó ní o abágbẹ̀jí wọn wá bá wọn bí tá a wà ní sáré pé èèyàn dáadáa ni wọn ẹni pé tó wà pé kí ni wọn ni afẹ́ lọ bá wọn lé rárá àbáwá dídì wà bá wa bí àbó òsè ráàyè tó bàbá fi àyè kalẹ̀ torí ìfẹ́ tání sí èmi ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip àti ìfẹ́ tí wọ́n ní sí gbogbo ọmọ Nàìjíríà pátápátá torí ẹni bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ òní wọ́n ṣe wà ń bí ní ọjọ́ ti tòní gbọ́ gbogbo nǹkan tó bá ń ṣe ọ́ sáà máa kọ́ kalẹ̀ ṣàlàyé fún bàbá ó sọ fún ẹ kan báyìí ló ń ṣe ọ́ tí ò bá tọ́rọ̀ ò bá jẹ pé kọ́ ti ẹ̀rọ ògùn bàbá ó sọ fún ẹ lọ́jọ́ tòní àwọ̀ àbí ẹ̀rọ àbá ẹ bá mi dárúkọ yìí fún ẹja tó wé lẹ́ẹ̀kan sí. tọ orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àtìlé àtòkò mo kí gbogbo wa pé a kú dédé àkókò yìí o a sì kú ìfọmọnìyàn ṣe o a kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ wà láfíríkà bẹ́ẹ̀ la àtàtàpò a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí a fi èdè tán àti ẹni tá a fi ẹ̀yà tán torí èdè tó yàtọ̀ sí ẹ̀yà Haúsá wà nù èdè Ìgbò kankan wà nù ẹ̀yà ṣùgbọ́n àwa tá a fi èdè tán bí Yorùbá àwọn tá a fi ẹ̀yà tán bí Ìgbò bí Haúsá káàkiri àti gbogbo àwọn tá a fi ìpínlẹ̀ àti adúláwọ̀ tán gẹ́gẹ́ bí Ghana Burkina Faso Togo a kí gbogbo yín pé àwọn èèyàn wa tó lọ ṣiṣẹ́ ajé lọ́hùn ẹ kéré oko délé o ẹ kéré oko délé ilé lẹ́bọ̀ yìí bọ̀ sí ẹ̀ ní gbésájò àmín o àmín gbé kan kì í gbé sóko wá jẹ ẹ̀ ní gbésájò níre níre là á sọ̀rọ̀ àtàrí ilé lẹ́ẹ̀bàbọ̀dé o tá a bá rí ẹni tá a bí nínú èèyàn tàbí wọ́n fa bẹ́gbẹ́ bí ẹni tí èèyàn tó bá jẹ́ pé èèyàn bá ní tàbí àlùjànnú kan ní tó bá ní ká ẹ mọ́ ṣe rere ìṣe rere yín
ọlọ́run ọba dẹ́dà yóò jẹ́ kó sojú ẹ̀ yóò sì jẹ́ kẹ́yìn olè yín náà lóko lórí ẹ̀. àmín ayé òní dínà mọ́ yín o. àmín wọ́n ti wá fẹ́ wá Olúwa Olódùmarè yóò bá wa fi ìfẹ́ tan ìmọ́lẹ̀ sínú ayé tiyín náà. àmín kí n tó jẹ́ òkè ìṣòro ẹnì kọ̀ọ̀kan wa èyí wà láyé kọ́mọ́ ní ṣùgbọ́n gbogbo tí jẹ́ ṣùgbọ́n ayé yín Olúwa ọba dẹ́dà yóò bá yín mú kúrò yóò fi ọwọ́ agbára tí fi jọ Ọlọ́run tó fi dá ewé àtegbò tẹ́nìkẹ́kẹ́ ò rí díẹ̀ àti ṣiṣẹ́ yóò fi mú kúrò ó ṣẹ bẹ́ẹ̀ o àwíyáré ìwú tiẹ̀ kọ́mọ́sẹ̀ o èyí tí mo sọ yẹ ọsẹ oníkọ́sẹ̀ oṣù lóníkọ̀ gbọ́dọ̀ sọ kẹ̀kẹ́ lóníkọ̀ kàn yín lára bí mo ṣe sọ ọ̀hún yóò ṣẹ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni bàbá wa ti ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ wò wá bàbá ẹ ti wá mi ṣàdúrà fún àwọn kan wà tó máa like ètò yìí tó máa ń share ẹ̀ tó bá ṣe ń share rẹ̀ wọ́n máa like page wọ́n máa subscribe sórí YouTube bàbá ẹ dákun bá mi ṣàdúrà fún wọn wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ìwọ tó ń ṣe bẹ́ẹ̀ ni bàbá fẹ́ ṣàdúrà fún máa share program yìí máa like page yìí máa subscribe sórí YouTube yìí bàbá ẹ bá mi ṣàdúrà fáwọn náà. bá a ti ṣe sọ́hun èyí ni àkànṣe àdúrà. bẹ́ẹ̀ ni bàbá. a ti ṣàdúrà lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹni ká ṣe àkànṣe àdúrà. bẹ́ẹ̀ ni. fáwọn tó yà wá sọ́tọ̀. bẹ́ẹ̀ ni. tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ wa tó wọn Ọlọ́run bá wa nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. àṣẹ. lẹ́yìn ìfẹ́ àánú lọ́kàn. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ó fi àánú wa yín kàn. àmín. Ọlọ́run fi àánú wa yín rí. àmín o. àánú Ọlọ́run ó pín yẹlẹyẹlẹ. bẹ́ẹ̀ni. àánú Ọlọ́run ni kéèyàn ò rí ṣe. bẹ́ẹ̀ni. àánú Ọlọ́run ni ká ní ọmọ ìdùnnú. bẹ́ẹ̀ni. àánú Ọlọ́run ni kí ẹ̀mí èèyàn ò gùn. bẹ́ẹ̀ni. àánú Ọlọ́run tó wá parí. òní tá a bá fayé yìí lẹ̀. tá a bá bọ́ sí ọ̀la àlùkìyámọ̀. ká tún bá àánú Ọlọ́run pàdé. ká bọ́ sínú ọgbà àdẹ̀ra. gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bá mi fi jí kì í. àmín. yóò wọ agbára tí fi ń jọ́ lọ́hùn. àbí mo ṣe sọ yìí yóò ṣẹ bẹ́ẹ̀ o. àṣẹ. òòjọ́ tá a bá kan ọ̀rọ̀ adẹ́tẹ̀ ní soje lónìí náà ni kò jẹ́. àṣẹ. kọ́sẹ̀ báyìí ó ní tọ̀rọ̀ lákọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. mo ti sọ yìí yọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o. àṣẹ. tó yọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ni gbogbo owó tó ń share program yìí tó ń like page yẹn tó ń subscribe sórí YouTube ni bàbá ti ṣe àdúrà fún bó ṣe wá wí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí yóò ṣe. bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ti wà ní agbára pẹ̀lú wa ní ọjọ́ ti tòní ìwọ tó fẹ́ béèrè sáà kọ́ síbi kan tó bá tó àsìkò wàá pè wọlé bàbá máa sọ irú àìsàn tó bá ń ṣe ọ́ ìwọ sáà ti sọ bàbá àìsàn báyìí ló ṣe mí kí ni mo fẹ́ lò ewé àtẹ̀gbò mo lè lò kí ni mo lè ṣe ẹ̀ríkì bàbá máa kọ́ wa nípa ewé àti egbò àti ìwúlò rẹ̀ ó ní bàbá máa ṣe kí ni ó máa sọ ẹ wo kọ́kọ́ dàbí pé kíní ẹgẹ́ mi náà kọ́kọ́ gbé eléyìí ẹgẹ́ mi náà ti ọkọ bàbá ẹ má bínú èmi kọ́kọ́ fẹ́ lo eléyìí ni o. ó gbá yagiyagi ẹwọ́n bí tẹ́lẹ̀ bá ti ṣe olè yẹn ti ń jẹ kò dàbí ẹ tó ń kó gbẹ ògò lè jẹ gbẹ ṣùgbọ́n táwa ti ń ṣe olè àwọn ti ń jẹ bàbá fún àwọn tó kọ̀ wá fún ìgbà àkọ́kọ́ ẹ dákun iṣẹ́ olè yìí yàn láàyò tẹ̀ ń ṣe bàbá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lópin ìgbà tí Ọlọ́run bá dé láti sọ pé tí a bá ti jí nínú iṣẹ́ ọwọ́ wa láti máa jẹ àti ogún ojú wa èyí tó lọ́n kádàrá káwọn ọmọ ṣe níṣẹ́ tá a sì yàn láàyò òun níṣẹ́ tá a jogún látọ̀dọ̀ bàbá wa tọ́tọ̀dọ̀ bàbá tèmi tó bí mi sáyé bọ́ sọ́dọ̀ tèmi iṣẹ́ méjì náà ni. bẹ́ẹ̀ ni bàbá aláwọ̀ kọ́ bàbá. ọdẹ ni bàbá tó bí mi. ọdẹ apẹrin àti atẹ́pẹ́fọ̀n àbí àti sọ́ọ̀lù. ọdẹ tí ń perin tí ń pẹfọ̀n tí ń sọ ìlú bẹ́ẹ̀ náà ni bàbá ìyá mi náà. bàbá ìyá mi ni àgbà Akínṣègùn gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti bí ìyá tèmi ṣùgbọ́n bàbá tèmi ní Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí àgbàdé tí bàbá ò lè sọ́ọ́ mọ́ lèmi gbà àti kékeré báyìí ni wọ́n ti bí mi sí bí ewé àti ìbò ju bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọmọ ọdún méjìdínlógún sí ọmọ ogún ọdún lọ tí mo ti ń dá alákọ̀ọ́gbóná tọ́jú fúnra ara mi tí a ti lè ń dá àwọn ìṣòro tí ọbọ táyé fi sínú ẹlòmíì sínú ilé ayé ẹlòmíì tó di ọ̀ràn tó fi fẹ́ sọ ìgbàgbọ́ rẹ̀ dòfo Ọlọ́run ti ń lò wá láti tú wọn sílẹ̀ bí àwọn àìsàn tó lágbára bí wárápá bí akọ̀gbóná bí nígbà náà lọ́hùn àrùn ẹ̀tẹ̀ wà dáadáa. ẹ̀tẹ̀. ìwà fi Ọlọ́run àlàyé búra bàbá mi kọ́ bàbá tí wò tèmi náà sì fọwọ́ ara mi wò tí èsì méjì tí èsì mẹ́ta tí wọ́n ní gbé wọn lọ àgọ́ rètí torí wọn máa ń gbé wọn lọ àgọ́ rètí. bẹ́ẹ̀ ni mo kọjá bẹ́ẹ̀ lẹ́yìn ìlú. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́tẹ̀ náà mú owó ayé pọ̀ ńbẹ̀ ara pupa ni wọ́n pè wọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n máa rẹ ata sínú bẹ́pẹ tí ẹlù wọn sọyàn láta rẹ̀ ní ọba ti pọ́wọ́ rí ìka ń rí bọ́ọ̀lẹ̀ ní pè ní leprosy yẹn
bẹ́ẹ̀ náà ni wọ́n fi wárápá náà séèyàn jẹ́ pé epileptic yẹn bẹ́ẹ̀ ni Parkinson gbogbo àwọn kan wọn ní Yorùbá Áfíríkà á máa dákún ṣòro bẹ́ẹ̀ náà lakọ̀ ọ̀bùn náà ní òfin gbogbo àwọn ẹ̀sán tá à ń dákọ̀ medically àwọn gbàgbọ́ pé kò lè san pé kò lè san wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ so léyìí tí ìgbàgbọ́ Yorùbá fìdí ẹ̀ múlẹ̀ tí Ọlọ́run lo irú àwa ọmọ kékeré yìí náà mo gbọ́njú bá kí bàbá mi tọ́jú ẹ̀ mo fọ Ọlọ́run alààyè búra mo fi gbogbo tọ́lọ̀ ṣe fún mi láyé búra mo gbọ́njú pé bàbá mi tọ́jú ẹ̀ báyìí èmi náà sì fọwọ́ ara mi tọ́jú rẹ̀ téèdì sìn nígbà tí ó ṣe bàbá mi láyé mọ́ Ọlọ́run ṣeun so tó dé ẹ̀ ni pé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ oníṣègùn ìbílẹ̀ tọ́lọ́ sì kádàrá pé gbogbo orílẹ̀-èdè wa gan Nàìjíríà bó ṣe pọ̀ tó yìí Ọlọ́run tó kẹ́ wa lórílẹ̀-èdè wa ní Áfíríkà àwọn àtúpọ̀ jù ń bò mí ju àwọn míì lọ bá a ṣe tó láfíríkà àtàgbègbè rẹ̀ ìjọba gan mọ̀ pé oníṣègùn ìbílẹ̀ ni wà ń lé wa ilẹ̀ mi sì ń ṣe bó ṣe wá sàn tóun àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà náà mọ̀ pé oníṣègùn ìbílẹ̀ kan bẹ l'Ógbómọ̀ṣọ́ tí ń jẹ́ Dr. Ẹgbẹ̀jì lóòótọ́ bàbá ó fọlọ́run alààyè búra torí pé a ti jọ ṣe research rí ní Amẹ́ríkà èyí tá a ṣe research Nàìjíríà láti bẹ̀rẹ̀ research yẹn lórí tuberculosis mo ti sọ rí ìgbà tí a parí research yẹn ni wọ́n tún padà wá sí further pé àwọn irinṣẹ́ kan wá tí ò sí ní orílẹ̀-èdè wa wọ́n wá lọ sí further investigation àti research lórí ẹ̀ ní orílẹ̀-èdè USA ìgbà tẹ́ conclude ẹ̀ tán rí i pé ó ṣiṣẹ́ fún tuberculosis náà sọ̀dọ̀ abẹ́rẹ́ oríṣiríṣi wọ́n fáwọn èèyàn lọ lóṣù mẹ́fà olóṣù mẹ́ta èrò àgúnmu ni so wọ́n fún wa ní royalty lórí ẹ̀ wọ́n dẹ̀ fún mi certificate mi ti sọ fún yín bẹ́ẹ̀ni so tọrọ wà lára tó lọ́run lò fún wa ní àwítówí rẹ̀ àlísà láì mọ̀ ṣàlàyé torí ọ̀rọ̀ tí ọba nírọ́nú bọ́lọ̀ ń bá rí ojú yẹn nínú orí ọbẹ̀ ni ṣe pé torí pé a fẹ́ máa fi ṣèrègùn tàbí kò tó bàbá mi ní kò sí règùn ìrántí lọ wà ìrántí ni bẹ́ẹ̀ ní bàbá nǹkan báyìí mo ṣe báyìí fún ọ ní bàbá yẹn gbàgbé mo ṣe nǹkan báyìí fún ọ kí ó lè bá a wú ẹlòmíì lórí tó mọ̀ tó wa tàbí tí ò mọ̀ tó wa kìí ṣe mi mo rí fàá sí o tó mọ̀ tó bàbá mi tàbí tí ò mọ̀ tó bàbá mi ìwúrí méjì ló wà yóò wú àwọn oníṣègùn ìbílẹ̀ lórí àwọn ẹni tá à ń ṣe yìí táwọn náà bá ní agbára bí agbára tó jẹ́ agbára tá a fi tún nǹkan ṣe bí bàbá mi bọ́lọ̀ ṣe kẹ́ bàbá mi kó fún ọmọ rẹ̀ tí bàbá àgbà àgbẹ̀jẹ́ àgbà ọ̀bá fún bàbá tèmi kí bàbá tèmi ó fún mi fún ó ti parun nu yóò jẹ́ ìwúrí ńlá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lágbá ẹlòmíì bàbá rẹ̀ náà bá a ti sọ wọ́n ń gbọ́ mi ọ̀dẹ́ gidi bàbá ẹlòmíì babaláwo gidi bàbá ẹlòmíì lè tí mo máa sọ fún ẹ pé ẹ dábàá jẹ́ babaláwo ni bàbá yín kò pé kọ́ ọmọ ṣe fá tó o bá nífẹ̀ẹ́ sí i ṣùgbọ́n súnmọ́ ọ̀sẹ̀ ẹ̀yìn ọmọdé ni ìgìrì bá múyàn ní làkó ègbé lásán wọn lè tọ́jú ẹ̀ lọ́sibítù kó lọ ẹ̀mí bọ́ sọ bẹ́ẹ̀ wọn lè wò sàn Yorùbá lọ́mọ tá a fi egun ehoro ṣe tá a bá lọ tẹ́ fi egun ehoro fàgúnmu rẹ̀ mu yóò san pátápátá egun ehoro bẹ́ẹ̀ ni lẹ́ fi fàgúnmu rẹ̀ mu Yorùbá lọ́mọ bí èèyàn bá ní síkú sẹ́yìn àmì àyẹn tí àwọn ọmọ fòníkúfọ̀láńdé Yorùbá máa gúnmu ẹ̀ tí ò ní sọ owó mọ́ rárá tí ò ní sọ àwọn ẹsẹ̀ medically wọn àgbà kó lè sọ wọn àgbà kó lè san so bẹ́ẹ̀ ni àwọn àǹfààní tó wà níbi ká ṣàlàyé bí sẹ́sẹ̀ rí bí àti bí sẹ́sẹ̀ dé dúró lónìí yóò wu ẹlòmíì tọ́jú ṣègùn náà lórí láti mọ̀ pé ó yẹ kó òun fi han ọmọ òun ká má gbé gbogbo ẹ̀ lọ sọ́run ká sì máa ṣe documentary ká máa kọ oògùn tó bá ti jẹ́ tí wọ́n ti lò rí tó ṣiṣẹ́ ká máa kọ́lẹ̀ òyìnbó máa fi nǹkan pamọ́ ẹ wọ àwọn òyìnbó tó ń ṣe Guinness mo fi ṣàpèjúwe ni o wọn ẹwọ ìran wọn náà ní í ṣe wọn jẹ́ nìkan wọn àti màsírí ẹ̀ ká tiẹ̀ wá kí àwa bí o tọ́lọ̀ ń kẹ́ Áfíríkà dé tọ́lọ̀ ń kẹ́ bàbá tiwa dé àtúnláǹfààní àti mọ́ kí ẹ ṣe pé àmọ́ pàṣírí ni. bẹ́ẹ̀ni bàbá ẹyẹ kínkín lẹ́yìn ibibẹ o ẹ o bàbá tó bí bàbá tí ó fi lé bàbá tí yín lọ́wọ́ bàbá àti tí ó fi lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin náà máa fi lọ́mọ lọ́wọ́ gbogbo ṣe tó ẹ wá wò ó kí wá sọ pé nìkan lẹ́yìn wá fi lé lọ́wọ́ ẹ wá fi lé gbogbo àgbáyé ẹ fi lé lọ́wọ́ torí gbogbo àwọn èpè tá ń gbà ẹlòmíà pè wá ẹ dákun nǹkan tí bàbá sọ adẹ̀sẹ̀ ó mọ̀ ti ṣẹlẹ̀ ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ bàbá àmọ̀ kìyìn gbogbo ọmọ Nàìjíríà mo gbé ẹnu gbogbo ọmọ Nàìjíríà mo fi kí pé ẹ kú iṣẹ́ ọpọlọ. bàbá lórí oògùn tí àwọn òyìnbó ṣe ń gbà yẹn tán fún yín lówó jàbúrata bàbá àwa rí pé ẹ tún gbé oògùn kan jáde láìpẹ́ yìí à ń pè ní one stone yìí bàbá báwo lẹ ṣe ṣe kí ló fà á tẹ́ fi sọ ní one stone kíní kan wà lára rẹ̀ COVID-19 kíní kan ní ara rẹ̀ bàbá kí ló fà á ẹ ti ṣàlàyé rẹ̀ rí fún mi ṣùgbọ́n mo máa sọ fún àwọn èèyàn kó má dàbí pé kẹ́ẹ̀dẹ̀ Abíọ́dún dẹnu mo fẹ́ kẹ́yìn gẹ́gẹ́ kẹfẹ́ nu ara yín sọ ni bàbá one stone yìí. ṣe rí ohun tó fà ẹ bá mú oògùn náà nítorí tọ́lọ̀ ń bá rí ọ déyàn ló rí ọ bẹ́ẹ̀ ni bàbá ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bẹ́ẹ̀ ni Ọlọ́run bá dẹ́dà ó rí ọkàn ó sì rí inú mi sẹ́mi pé ọ̀tọ̀ ní kéèyàn máa ṣètò
nítorí ntí ọ̀jẹ̀. bẹ́ẹ̀ni mo mọ̀ bàbá. àbí torí ntí ọ̀jẹ̀. bẹ́ẹ̀ni. a fẹ́ jẹ́ dáadáa ọlọ́run ti ní ká jẹ́. bẹ́ẹ̀ni. kọ́lọ́ mọ́jà sún sẹ́yìn mọ́. àmín. gbogbo ẹ̀yin tọ́lọ́run ti ní kẹ́ jẹ́ dáadáa ọlọ́run ní jẹ́ lápadà sí gbogbo. àmín. yóò wọlé àníyàn tí mo fi sọ o ọlọ́run rí ọkàn mi. àmọ́ sẹ́rí tó jẹ́ ká sọ ní orúkọ tí jẹ́ orúkọ tí oògùn yìí ń jẹ́ tẹ́lẹ̀ kọ́. orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ kọ́ nìyẹn. bàbá mi sọ ní dúró gbẹ̀jẹ̀. dúró gbẹ̀jẹ̀ ni bàbá sọ tẹ́lẹ̀. èmi ni mo sọ lórúkọ òyìnbó. kẹ́ni mọ̀ pé oògùn àtọlẹ̀dọ́lẹ̀ ni. yorùbá ní àtọlẹ̀dọ́lẹ̀ ni kàdán. tẹ́ bá lanú àdán ẹ bọ̀ mọ́. bẹ́ẹ̀ni. tẹ́ bá tún lanú ọmọ àdán ẹ tún bọ́ mọ́. tẹ́ bá tún lọ́nà ọmọ títí tẹ́ ẹ fi ní rí làmọ́. àlálùkọ ọmọ ń bẹ nínú ètò ẹ̀ lànà ẹ̀ rí làmọ́ ni. inú àdán á máa bọ́ mọ́ á tún máa bọ́ mọ́ á tún máa bọ́ mọ́. ètò ẹ̀ bá tún nínú ẹ̀ làmọ́ ọmọ tó ń bẹ nínú ẹ̀ rí làmọ́ ni. àṣẹ ọlọ́run ni bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ tọ́lọ́run fún wa nídìílé wa sẹ́ẹ̀rí oògùn yìí ní pé yẹn gbọ́njú sáyé oògùn tí bàbá mi fi ń tọ́jú ibà yìí. tí wọ́n fi ń tọ́jú ibà. kí wàá ṣe ibà ẹ̀fọn jẹmí nìkan ni wọ́n fi ń tọ́jú níbi tó ti drive nìyẹn. bí ibà jẹ̀fun jẹ̀dọ̀ bá mú yàn ni bàbá mi ó lò fún nígbà tí wọ́n ń bẹ ṣùgbọ́n wọ́n ṣe ní powder ni. powder. àwa dà sínú olómi léyìí tí àwa ti fi ìmọ̀ ìjìnlẹ̀ kó papọ̀ àtomi rẹ̀ tí àwọn ẹ̀rọ ìgbàlódé wọ́n ti jẹ́ kí omi rẹ̀ ó gbẹ́mọ́ lára ó wá di yẹ̀fun dèdè omi tí àwa mi fi sí náà la fi sí àwa dry rẹ̀ mọ́lá ó wá di yẹ̀fun àwa tún sọ di capsule sẹ́ni pé it's a long process. bẹ́ẹ̀ni. ṣé wàá rí oògùn báyìí bí ibà àgbàlódé bá mú yẹn nígbà tí wọ́n bá mi bẹ láyé torí kìí ṣe ibà àgbàlódé tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé o ó ti wáyé rí. àwọn àìsàn tó ń ṣẹlẹ̀ ní ìsìn ibà ó ti wáyé rí. kò sì tún lábẹ́ ọ̀run mo fi ọlọ́run tọ́jọ́ dá èmi mo fi búra mo sì fi gbogbo tọ́lọ̀ ṣe fún mi láyé mo fi búra fún yín bàbá mi sọ fún mi pé táwọn ọba tó sí láyé àwọn àìsàn ìgbàlódé kan tó ń bọ̀ èmi tó ń bọ̀ kọ́lọ́mù kọ́ dákun ọ̀la gbogbo wa ni tí ẹ̀ ò tí ì lò ó kọ wọ́n sì ṣẹ̀ wò kọ fún bàbá mi lọ sọ fún mi bẹ́ẹ̀ gba wọn kúrò láyé tán ni àwọn àìsàn yẹn ṣẹ̀ṣẹ̀ ń dé wọ́n ṣẹ̀ ń fún wa lóko ni ṣé wàá nígbà tí bàbá mi ń bẹ náà ni àwọn àjàkálẹ̀ àrùn ti wà tí olóde ti máa jà olóde tí wọ́n pè ní bàbá òde àwọn mi ń pè ní àìfẹ́ dákọ rẹ̀ nínú orí afẹ́fẹ́ ṣùgbọ́n wọ́n ń pè ní sẹ̀pànà ìwà pe gbólóhùn kan fún yín lórí afẹ́fẹ́ tí ó lè wúlò fún gbogbo èèyàn. ẹ gbọ́ o babaláwo máa pe gbólóhùn kan fún wa kó fi lè jẹ́ àǹfààní fún wa. ẹ̀yin ẹ̀dẹ̀ wo ìdí tó jẹ́ fẹ́ sọ àṣírí ńlẹ̀ àṣírí ńlá ni mo fi ọlọ́run alàyè búra bàbá mi tó ní wò sí láyé mọ́ ṣùgbọ́n àdúrà tí wọ́n bá ṣe ẹni tẹ́ ẹ bá fi gbà á lẹ̀ yóò tún máa ṣe ọpẹ́ dòní dọ̀la èrè àìsàn yóò lọ bá bàbá mi yóò lọ bá bàbá mi lọ́run torí pé mo sọ̀rọ̀ nǹkan kò gbè mí ó lọ́wọ́ kankanú ni bàbá òde yìí òun ní parapọ̀ mọ́ bá òun gangan ní bá. òun gangan ní bá. sàgbọ́nà oníwọ̀wọ́ àdó òru ọmọ ọlọ́mọ lóògùn dànù ẹ ta lọ jà sí tó fi tú Ọ̀yọ́ àkọ́kọ́ tọ́ mọ̀jẹ̀ ríjà rẹ tọmọtọmọ. èmi náà gbèdì fún àwọn mọ̀jẹ̀ ríjà rẹ tọmọtọmọ tẹ́bí tẹ́bí o. òun náà bàbá wa ń pè ní gbóná. làwọn èèyàn nílẹ̀ Yorùbá àwọn ọmọlẹ́yìn rẹ̀ wà táwọn òyìnbó náà mọ̀ ó ti ń sọ ló kọ measles wọ́n ń pè ní measles tí máa ń ṣẹ́jà lára èèyàn àwọn ọmọ rẹ̀ ní iṣẹ́ rẹ̀ àyè bí ìgbà tí èèyàn bá ní symptom kan gẹ́gẹ́ kọ́hún tóun gẹ́gẹ́ bá dé kódà kó ń pe kíní kan ní àrùn kan ní àpólò tí máa múyàn lójú ara àwọn ọmọlẹ́yìn àsọmọgbé rẹ̀ lásán ni. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ni iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mara gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì eré ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó yẹ mọ́dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbà kó kọjá bẹ́ẹ̀. tí ìgbóná bá sì wọlé kan bàbá òde tó bá wọ ilé ẹyọ kan tó bá mẹ́nìkan bẹ̀ nígbà tí wọ́n bẹ di wákàtí méjì ó ti mú yàn mẹ́fà
ó ti mú yàn mẹ́fà. bí ó ṣe máa rájà àdúgbò nu jọ́mọ́ nígbà àwọn bàbá wa máa ń ṣètùtù rẹ̀ ni wọ́n máa tù ni wọ́n máa tù ni tàbí ẹni bá mọ gbólóhùn tí ó fi bí gbólóhùn yẹn dàbí ẹ̀bẹ̀ fún tàbí ẹni bá tún mọ irú ọgbà àpilẹ̀ dá tó lórí ọ̀fẹ́ tó lọ́n fún àwọn bàbá wa bí irú oògùn tí àwọn bàbá wa pè ní dúró bẹ̀jẹ̀ tí mi sọ ní one stone. one stone yìí ó ṣiṣẹ́ fún ibà ẹ̀fọn tó ń pè ní malaria ó ṣiṣẹ́ fún jaundice fever ó ṣiṣẹ́ fún ibà kan tí ń pa àwọn èèyàn ní àpafàn lákòókò tó kẹ́tẹ́ bá tún tọ́jú rẹ̀ tán bẹ́ẹ̀ bá múra àìsàn tí ó dà síyàn lára yóò tún pọ̀ ibà ìfúnjẹ́ òun náà ń pè ní typhoid fever ibà burúkú lòun náà ṣé wàá gbogbo àwọn bàtà àṣàjọ yìí pátápátá irinṣẹ́ ìgbóná ni wọ́n. irinṣẹ́ ìgbóná ni gbogbo wọn. bẹ́ẹ̀ni ẹlòmíín gbà tó ní gbóná tó ní malaria tó ní bá tí wọ́n diagnose bó ní bá lọ hospital tàbí ní typhoid fever ẹ̀yìn ìgbà tí wọ́n tọ́jú rẹ̀ tán létí rẹ̀ ọ̀gbọ́n mọ̀ yọmọ yí àwọn yẹn mo ti ń sọ yìí bàbá òde lọ́wọ́ àmẹ́ tẹ́lómi bá gbóná báyìí kò yá odi láti lẹ o kò ní lè sọ̀rọ̀ mọ́. kò ní lè sọ̀rọ̀ mọ́. ilẹ̀ ó ní torí yóò ti bọ́ sínú ọpọlọ bàbá òde burú tó bá bọ́ sẹ́ lómi lójú yóò sọ ojú rẹ̀ jàpùlà kọ́mọ́ nínú mọ́ a máa fẹ́ lómi lójú kódà òun náà ní bọ́ sórí tí wọ́n pè ní ìgbóná ọpọlọ. ìgbóná ọpọlọ. yóò bá máa sọ wọ́nà yóò máa sọ ṣe ni ọbẹ̀ wù tí ó bọ́ ta lóhò náà ni a ò ti ya wèrè ẹ ní ya wèrè tọmọtọmọ o àwọn náà ní ya wèrè tọmọtọmọ o àmọ́ gbogbo ẹni tí ẹ bá ti rí pé ìgbóná ń ṣe bóyá torí àpẹẹrẹ tí wọ́n sọ tí wọ́n ní àfisọ́ ní one stone covid kí ó lè yí àwọn èèyàn pé ó tún lè wúlò fún nǹkan báwọn náà yóò ṣèrànlọ́wọ́ fún ọmọ adúláwọ̀ àti fẹ́ẹ́ tó bá wà lókè òkun pé ẹ̀rọ rẹ̀ ni ẹ̀rọ ló jẹ́. ẹ̀rọ ló jẹ́. ẹ̀rọ ni egbògi o ẹ̀rọ gbóná ni o. ẹ̀rọ gbóná. ẹ̀rọ gbóná ni o. kódà nígbà bàbá mi bẹ a tún máa ń dà sínú epo pupa. a tún dà sínú epo pupa. ìfọlọ́ọ̀bù àwọn tó máa fi rárá. tí gbogbo kí ni bá yọ lẹ́nu báyìí kí ni tí máa yọ ìgbóná ìsirun Yorùbá ló mọ̀ ní ìsirun mẹdíkálì wọn bá gbogbo nǹkan báyìí gbọ́ ìgbóná kan tún bẹ tí òun máa ń lò láti fi pààyàn wọ́n pè ní èfù. bẹ́ẹ̀ ni èfù méjì ló wà gẹ́gẹ́ bàbá mi sì fi kọ́ mi èfù alágùntàn wà oníyàrá pààyàn jù gbogbo àwọn ní òdùdú torí àwọn ọmọ ẹláyà báyìí àwọn òdùdú wá sí gíga tí ó black yóò wà hàn lórí àwọn oní tí ò lè jẹun tó bá lóògùn kò ní dúró so gbogbo tó bá fi sẹ́nu kò tiẹ̀ ní taste ìgbóná náà ni èfù kan bẹ tí òun ṣe èfù dúdú èfù pupa ní ṣùgbọ́n ẹ̀rí gbogbo àwọn yóò funfun wá kò sí bẹ́ẹ̀ lóògùn èbó kò ní jó ṣiṣẹ́ bóyá bẹ́ẹ̀ bá lóògùn wọ́n láti digest kódà bẹ́ẹ̀ lóògùn òyìnbó capsule gangan ni yóò lọ́nu ní àwọn òyìnbó fi ń dọ́gbọ́n ká máa fa omi sí yàn lára ìgbóná ni ọmọ gbẹ tí kò ní bá bẹ lára yẹn tí wọ́n bá síkì tí wọ́n bá fún ní omi àbá bá fún lẹ́jẹ̀ ẹ̀ jẹun tí wọ́n bá wò ní ìsìn tí wọ́n bá fún lẹ́jẹ̀ tí wọ́n bá tó dalẹ̀ bí wákàtí méjì ẹ̀jẹ̀ tó ti gbẹ lára rẹ̀ ìgbóná ọgbẹ ẹ̀jẹ̀ ń padà o a máa jáde lára bí kòkòrò gan tí yóò yọ omi tí yóò máa di wàhálà. tí omi yóò máa jáde lára èèyàn. ìgbóná o tí ìgbóná máa ń bẹ lára èèyàn tí bá ṣe pẹ́ ní tí immune system ara ẹ̀ bá ṣiṣẹ́ ni ogún ọmọ ìbá fẹsẹ̀ tẹ̀lé láàárọ̀ gbogbo ẹsẹ̀ ni yóò kan gógógó gbogbo ara ó kan kọ̀ wá fẹ́ràn kan fi oògùn èbó sábà máa kó lójújù ẹ̀rọ lọ fẹ́ irú kó one stone covid yẹn bá nílé tó bá yẹ kó ọmọ lẹ́wọ̀n rẹ̀ bá kàn gbóná bẹ́ẹ̀ tiẹ̀ lo oníwòrò rẹ̀ fún kẹ́kọ̀ọ́ tú sínú epo kakọ fira la. kakọ tú sínú epo pupa kó wá fira lára. ẹ ti fẹ̀rọ̀ kó lójú. ẹ dákun ẹni tí ń bínú ìgbóná bá bínú bọ̀ ẹ wọ́n ń pè dákun mọ́ bínú. mọ́ bínú. bí ọba tiẹ̀ ní gbà kò ní fi bínú kó bínú ẹ mọ́. kò ní bínú kó bínú. èèyàn ń bínú lọ́wọ́ lọ́sẹ̀ dọ́gba ṣe yọ ẹ̀ síbi ó sì wà láyé bókú lè pa síbi tó wà pátó tó mẹ́lò mi. bí ṣe ràn káàkiri. bó ṣe wá ràn káàkiri nìyẹn. ipa ọ̀wà fẹ́ ka mọ́ lágbàáyé. ń la àìsàn tó ń jà káàkiri ní ìsìn. ìgbóná a máa mú fèkèfèkè wá. a máa mú kàtá. yóò mú kàtà wá yóò mú fèkèfèkè wá yóò mú ikọ́ lọ́wọ́ gidi ikọ́ gbóná. ikọ́. àtẹ̀mọ̀ wúláwúlá bọ̀ ẹ̀ wà ní ibi mídílẹ̀ dáadáa. yóò lọ jíbi tí mímí ń gbà wá. yóò sì bọ́ sáré àti bẹ̀jẹ̀jẹ̀. ìdí tí wọ́n fi sọ ní ó kọ pé kì í gbóògùn nu. ìgbóná yẹn ṣe nǹkan dáadáa ọlọ́run ní ká gbóná ní gbóná tọmọtọmọ. àmín àmín. kódà a máa sọmọ kékeré ìdí tó oògùn ìfiwúlò fọmọdé àtàgbànú a máa sọmọ kékeré òyìnbó sì ní prevention is better than cure bí ọmọ kékeré bá wà tó fẹ́ wu eyín ẹ wo eegun tó fẹ́ jáde lára ẹran ni ìgbóná ni ó wà òun ní kọlàkọlà yóò la èrìjì wọn ní ọmọ gbóná eyín lọ́wọ́ ni àwọn bàbá ń jọ wọn gùn ṣe ẹ̀rọ fún wọn gùn ṣe eyín fọmọ ṣe ẹ̀rọ wọn sì máa fún ní nǹkan ẹ̀rọ ẹ̀rí wọ́ọ́rọ́wọ́ lọmọ mi bá ti rẹ́rìn lẹ́kẹ̀mọ́ rí yín lẹ́nu rẹ̀ wọ́n ti ṣe ọṣẹ ẹ̀rọ ìgbóná eyín fún
wọ́n á kólẹ̀ kẹsàn ọmọ mi ń dì í. kódà ọmọ mi wọ́n so kìkì mọ́ lọ́rùn. kíní ọmọ ayò tá n ta èso rẹ̀ wọ́n lu tẹ́ bá ti lè sọmọ ọmọ lọ́rùn tí gbóná bá ti dán ọ̀wọ̀ gbóná ni ọ̀wọ̀ gbóná ni wọ́n á máa so eegun erin bẹ́ẹ̀ni wọ́n á máa so mọ́ ọrùn ọmọ mi wọ́n lu wọ́n fi okùn sí lọ́rùn yóò wà lọ́rùn rẹ̀. kódà eegun erin lásán tẹ́ bá ti nu eegun erin tẹ́ bá sọ sí inú àwọn àná kòkò àmúwà lẹ́yìn ìsìn náà ẹlòmíì ní storage tó fi ní sí tí ẹ ti pọ́ǹpù omi sí ẹ̀yìn ẹ̀ sọ eegun erin sínú ẹ̀ ìgbóná ò ní wọnú léwu. kò tí jẹ́ covid ó mú yàn fàásìn Yorùbá nù. fàásìn Yorùbá nù. ọkẹ́ wà spiritual ni ababa wa gbọ́njọ òun bí ìyẹn bá sì ti sọ lẹ́nu ọ̀sọ̀ àpòyà rẹ̀ kọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn òdi ẹ̀ ní jìyà láíláí tọmọtọmọ o àpòyà tí ọ̀tá bá gbé kọ́ fún yín àwọn ọ̀tá ni ó jẹ́ tọmọtọmọ àní jìyà ìyà ò ní jẹ wá o ẹ má jẹ́ àgbàgbọ́n bàbá wa o nítorí kó lè bá yé wa la fi ń fi àwọn ètò yìí síra wa níyè bẹ́ẹ̀ bá fún wa ní nǹkan àpá àfẹ́ torí eléṣù èèyàn ní kọrẹ ṣùgbọ́n ajá ó ti ní mí tiẹ̀ nú kó tó lè jẹ torí àtàn Ọlọ́run ṣeun àánú Ọlọ́run kò ní fi gbogbo yín náà lẹ̀ o tó náà nǹkan ni wípé bí ètò àwa fẹ́ sọ yìí tí mo ní wọ́n sọ àṣírí ńlá kan lẹ̀ mo sì fẹ́ kẹ́ ẹ kọ́ lẹ̀. bàbá náà fẹ́ sọ àṣírí wọ́n dẹ̀ ní kẹ́ kọ́ lẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ̀yin tẹ́ wà lórí Instagram tẹ́ wà lórí YouTube ẹ̀yin tẹ́ ń wò wá lórí Nígbàtí bàbá láwọn fẹ́ sọ àṣírí kan fún yín wọ́n ní kẹ́ kọ́lẹ̀ àwọn Facebook sàn wà ń bẹ̀ mélòó ni wọ́n. bàbá à ń gbọ́ yìí. tọ́ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ká kọ́kọ́ sọ ìwúlò kí ni tá a fẹ́ sọ yìí ìwúlò rẹ̀ pọ̀ gan. ìwúlò rẹ̀ pọ̀. béèyàn bá pè sínú omi tó bá mú ìgbóná ò ní mú. tó bá ti wá mú ọmọ kékeré èyàn pè sí láwùjẹ ọlá àṣẹṣẹ ń jatari méje àṣẹṣẹ ń fi kíníkan sẹ́nu tẹ́ bá ti pè sí láwùjẹ pẹ̀lú òwú Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ti ń jẹ́ èmi ní ọ̀rọ̀ tó ti láti tẹ̀kọ́ sí ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà òun ló ní ọ̀rọ̀ tá bá ti sọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ ni wọ́n pè ní àròfọ̀ tó di ọ̀fọ̀ Yorùbá bẹ́ẹ̀ni tẹ́ bá ti pè sí kódà ní ara yẹn bá gbóná tẹ́ fọkàn báyìí tí ń sọ kùtùkùtù ẹ̀yẹ pè sí láwùjẹ kó tó ṣẹ́jú méjì ẹ̀rí para rẹ̀ ó balẹ̀ kò ní gbóná mọ́ tọ́ ìbà Ọlọ́run mojúbà Ọlọ́run. ẹgbọ́n bàbá ti fẹ́ sọ o. mojúbà Ọlọ́run mojúbà ènìyàn mojúbà gbogbo ẹ̀yin jáwéjáwé àti jágbèjágbò àti gbogbo ẹ̀yin páìtọ̀ àtẹ̀yin àfa ńláńlá tẹ̀ ẹ̀ lọ́gbọ́nú àti ẹ̀yin tẹ̀ tiẹ̀ jẹ́ oníṣẹ́ ọwọ́ tọkùnrin obìnrin àtọmọdé àtàgbàlagbà bàbá tó bí mi tó ní gbólóhùn yìí ìbà rẹ o àdáṣe ní hun mọ́ ìbà ọgbọ́dọ̀ hun yẹn bàbá mi á ní ìbà kọ́dá ní ọba dídà tó ìbá ṣẹ̀dá tó dá gbogbo nǹkan ìbá kọ́dá lé ní tọ́lọ̀ nǹkan kọ́dá sáyé ojúbà rẹ o kò ní hun wa o tí ẹ bá ti fẹ́ pè é mẹ́ta lẹ́ẹ̀mọ́ pè é ẹ rí i pé adé lanja adé lanja adé lanja ẹ̀mẹ́ta lè yóò pè bẹ́ẹ̀. adé lanja lẹ́ẹ̀mẹ́ta. arìn lanja arìn lanja arìn lanja ó di mẹ́ta sàpàn ọmọ ìná ọmọ ìná ìjà ló lè jà ni wọ́n fi ń pè ọ́ ní sàpàn ìná ìjà ló lè jà ni wọ́n fi ń pè ọ́ ní sàpàn ìná ìjà ló lè jà ni wọ́n fi ń pè ọ́ ní sàpàn ìná lágbájá tí ara rẹ̀ ń gbóná ọmọ rẹ ni yá tètè kí abẹ́ rẹ wọlé lára rẹ̀ orú ọfà rẹ mú wò lára rẹ̀ kára rẹ̀ ń gbóná mọ́ kọ́mọ́ wù kọ́mọ́ sìn mọ́ kọ́mọ́ sòtútù mọ́ kára rẹ̀ mọ́ gbóná mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú bẹ́ẹ̀ lọ fi Ọlọ́run bàbúrà sí lójú ẹsẹ̀ kódà tí ẹ bá pé ẹni tí ẹ fẹ́ ṣe fún kò sí tòsí ẹ̀yìn ẹ pè sínú omi ẹ gbé ránṣẹ́ tó bá fún omi náà rárá tó mú ojú ẹsẹ̀ lára ẹ̀rọ ọmọ balẹ̀ ojú Ọlọ́run àlàyé búra ẹ fẹ́ wo kẹ́ pè. ṣé ẹ ti rí báyìí bàbá sọ ẹ̀rọ ìgbóná ni àbí ẹ̀rọ ìgbóná ni bàbá sọ àbí àjàkálẹ̀ àrùn kan ẹ̀yìn ẹ pè sí wọ́n ní o pè sí tó bá ti pè sí pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo tó bá ara rẹ̀ ó balẹ̀. bàbá àwọn kan ti tún sẹ́ẹ̀dì pé kẹ́jọ pé àwọn ẹsẹ̀ wọlé ni pé kébà àwọn pè lẹ́ẹ̀kan sí. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀